fojú kọ́kọ́ face to face fire for fire iná gorí ilé fẹ́jú kẹ́kẹ́kẹ́ abati alágbàgbé kù tíyetíye ọjọ́ fìsẹ̀ já fìsẹ̀ kó mu jàdú fàgẹ́dọ̀ wọ́n bẹ̀ wọ́n lórí kò kúkú dẹ́ni kọ́mọ tí a bá fẹ́ kúni kó máa sábà yẹn tẹ́tẹ́ sinimá titun face to face action packed movie ní suspense inú ẹ̀gá yàtà ramani yìí sáwọ́ malaja yìí ní ọgọ́ ló tó produce eléyìí o káyọ̀dé adébáyọ̀ ló direct yẹ starring Taiwo Sanogogo ọláyà igwe mama ereko adékọ́lá tìjàní kamilu kọ́ńpọ̀ akíọ́lá ìyá àyìndí ọgọ́ láti fọlárin babati akíọ́lówó ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun face to face tó kájú ní english ó ti jáde sórí vcd nìkan marketed and distributed by Arise Films Nigeria Limited ẹ tún lè rí wò lórí YouTube ẹ click sórí Spotlight Empire TV kẹrin wò sinimá titun face to face another fantastic movie ni ó ti jáde grab your copy now.